A kú dédé àsìkò yìí, a kú kó lè dá. Àdúrà gbogbo wa ni ó gbà láṣẹ Elédùà, àmín. Ìròyìn fẹ́lifẹ́li náà ló ń dé sí ojú amóhùnmáwòrán yín láti lè ṣẹ̀wá ìròyìn fẹ́lifẹ́li TV. Lónìí ti ṣe ọjọ́ ìṣẹ́gun Tuesday, ọjọ́ 13 nínú oṣù kẹjọ ọdún 2024. Fúnmi Adénúgà ni oníròyìn. Kẹ́ ẹ tó gbọ́ kẹtẹpẹ tó ń bẹ nínú ìròyìn wa fún tòní, ẹ jẹ́ ká ṣe omi mu díẹ̀ mu, à ń padà bọ̀. Ìròyìn fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn fẹ́lifẹ́li ọ̀hún rèé nítorí ẹ̀kúnrẹ́rẹ́. Igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀‐èdè wa Nàìjíríà, èyíùn Àtíkù Abubakar, òun mà ló ti dá ẹ̀bi lu ààrẹ tí ń bẹ lórí àléfà lọ́wọ́ báyìí, ààrẹ Bọ́lá Ahmed Tinubu àtòun àti àwọn tí wọ́n jọ ń bẹ nínú ètò ìṣèjọba rẹ̀ gẹ́gẹ́ bí aláìmọ̀kànmọ̀kàn èyí tí ò ní ìgbáradì rárá bí tí ń kó kéré mọ́tò. Àtíkù Abubakar ní ẹnikẹ́ni tó bá ti ń gbáradì láti díje dupò kan ó gbọ́dọ̀ ní lọ́kàn kó sì máa múra sílẹ̀ láti kojú èyíkéyìí ìṣòro èyí tó lè wá lásìkò tó bá gorí ipò ọ̀hún, kó sì lè wá ọ̀nà àbáyọ sí ìṣòro àti ohunkóhun èyí tó bá kojú rẹ̀ nígbà tó bá ti ń bẹ lórí àga àléfà ọ̀hún èyí tó ń jàdò. Àtíkù Abubakar, èyí tí ọ̀rọ̀ ọ̀hún jáde látọwọ́ ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì lórí ọ̀rọ̀ ìròyìn àti ìbára ìlú sọ̀rọ̀ sí Àtíkù Abubakar, ọ̀gbẹ́ni Paul Ibe, èyí tó gbé ọ̀rọ̀ náà jáde lánàá tí ṣe ọjọ́ ajé Monday sọ di mímọ̀ wípé Àtíkù Abubakar ló bẹnu àtẹ́lu ipò tí orílẹ̀-èdè wa Nàìjíríà wà lọ́wọ́ báyìí lórí ètò ìṣèjọba ààrẹ Tinubu èyí tó mú ìlàhílò bá àwọn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà. Àtíkù tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé láyé ètò ìṣèjọba ààrẹ àná Muhammadu Buhari, ó ní ìgbà méjì ọ̀tọ̀ọ̀tọ̀ lórílẹ̀-èdè wa Nàìjíríà òun ni wọ́n tẹnubọ epo èyí tí a mọ̀ sí recession tó sì kó bá ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà látàrí àìmọ̀kànmọ̀kàn ààrẹ àná Muhammadu Buhari lórí ètò ọrọ̀ ajé eléyìí tí ó sì kó àwọn èèyàn tí wọ́n ní ìmọ̀tira lórí ètò ọrọ̀ ajé Nàìjíríà tó ṣe àkóbá fún ètò ọrọ̀ ajé ilẹ̀ yìí. Ó ní ìgbà náà ni wọ́n ti lérò wípé ààrẹ àná Muhammadu Buhari ó fi ojú àwọn ọmọ Nàìjíríà hàn ṣẹ́gè láláìmọ̀ wípé láyé ètò ìṣèjọba Tinubu èyí tí a wà nù rẹ̀ yìí, gẹ́gẹ́ bí wọ́n ti sọ ò, wọ́n ní ṣẹ́gè Promax èyí tí wọ́n pè ní Buhari Promax gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe àpèjúwe ètò ìṣèjọba Tinubu. Òun ni àwọn ọmọ Nàìjíríà ni wọ́n ń kojú lọ́wọ́. Ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ tó wá ń ti ẹnu Tinubu jáde lórí bó ṣe ń da ẹ̀bi lu ààrẹ àná àti àwọn ètò ìṣèjọba rẹ̀. Ó ní kí ẹ sì máa wò ó ní ààrẹ àná Muhammadu Buhari, ó ní Tinubu jẹ́ ọ̀kan nínú àwọn ènìyàn tó fawọ́ rẹ̀ sókè tí wọ́n sì ṣe àtìlẹ́yìn fún lọ́dún 2015 tó fi kúrò ńbẹ̀ lọ́dún 2023, tó túmọ̀ sí wípé ọdún 8 ni Buhari lò tó sì jẹ́ ẹgbẹ́ òṣèlú APC. Ó ní Tinubu náà inú ẹgbẹ́ òṣèlú APC èyí tí Buhari wà náà lòun náà ti jáde. Ó ní kí wá ní àwọn àhesọ ọ̀rọ̀, àwọn àwáwí èyí tó ń tẹnu Tinubu jáde o. Àtíkù ní bí Tinubu bá ní ojú tó ń tì, ó ní kò yẹ kó lè dá ẹ̀bi kankan lu ààrẹ àná bí kò ṣe wípé kó wá ọ̀nà àbáyọ sí ìṣòro èyí tó ń kojú àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́ báyìí. Ó ní gbogbo àwáwí èyí tó ń dà lu Muhammadu Buhari yìí, ó ní aláìmọ̀kànmọ̀kàn ẹni tí ò nìkan ṣe ní máa ń sọ irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ lẹ́nu. Ó ní àkìíkí ẹsẹ̀ bọ́ odò ká tún máa pariwo òtútù ló yẹ kó jẹ́ nǹkan ìpinnu àti ohun tí ó wà lókun àyà Tinubu báyìí, bí ó sì mú ẹ̀rín bá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ló yẹ kó jẹ́ akọ̀mọ̀nà orin tí ó máa kọ bí nǹkan yóò ṣe dára. Wọ́n ní lákòótán nínú ọ̀rọ̀ rẹ̀, ó ní ilé epo Dangote tó yẹ kó tún jẹ́ àǹfààní fún orílẹ̀-èdè Nàìjíríà, ó ní Tinubu pẹ̀lú àwọn jẹgúdújẹrá tí wọ́n ń bẹ nínú ètò ìṣèjọba èyí tó kó tira, ó ní wọ́n tún gbógun ti Dangote ọ̀hún bí wọ́n ṣe ń fún ọ̀já mọ́ láti pòrúurú ọkàn Dangote
kó lè kó igbá wọlé o. Ó ní àwọn nǹkan wọ̀nyí fi hàn wípé Tinubu kò gbáradì rárá láti jẹ́ ààrẹ ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Ẹ̀wẹ̀, ṣé Yorùbá bọ̀ wọ́n ní ọ̀rọ̀ ọlọ́gbọ́n kì í tàsé, ọ̀rọ̀ aṣiwèrè nìkan ló máa ń yàtọ̀. Báyìí náà ni àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ orílẹ̀-èdè wa Nàìjíríà, Nigerian Labour Congress NLC, làwọn náà ti sọ̀rọ̀ bóde. Bákan náà, ẹni tó ti fìgbà kan jẹ́ igbákejì alága fún ẹkùn àríwá orílẹ̀-èdè wa Nàìjíríà, ọ̀gbẹ́ni Lukman Saliu àti Peter Obi, àwọn náà ti sọ̀rọ̀ báyìí lórí bí nǹkan ti rí tí gbogbo rẹ̀ tó sì le gàgà ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Báyìí ni wọ́n ti wá sọ̀rọ̀ jáde fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu wípé kó fi òpin sí dídá ẹ̀bi lu ẹnikẹ́ni èyí tó ti ṣe ètò ìṣèjọba síwájú kó tó di wípé bọ́ síbẹ̀. Ó ní dídá ẹ̀bi lu àwọn ààrẹ àná túmọ̀ sí wípé Tinubu ò gbáradì rárá, bẹ́ẹ̀ sì ni kò ní nǹkan kan rere kan fún ìpinnu àwọn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà, bí kò ṣe wípé orí àwáwí ni yóò wà tí ọdún mẹ́rin yóò fi pé o. Àwọn èèyàn wọ̀nyí tó sọ̀rọ̀ náà sọ di mímọ̀ wípé lórí àwáwí ààrẹ Bọ́lá Tinubu láti ọjọ́ 29 nínú oṣù karùn-ún ọdún 2023 tó ti gba idà ìṣàkóso agbára lẹ̀ yìí ló ti bẹ̀rẹ̀ sí ní dá ẹ̀bi lu Buhari, tó túmọ̀ sí wípé kò ní nǹkan ṣe ni. Wọ́n ní talẹ́ni tó fa apá Buhari sókè tó sì ṣe ìpolongo fún tí àwọn ọmọ Nàìjíríà fi dìbò fún. Wọ́n ní Tinubu yìí náà ni. Wọ́n ní kí wá ní ọ̀rọ̀ àwáwí eléyìí tó ń sọ lẹ́nu. Wọ́n ní àwọn rọ ààrẹ Tinubu o wípé kó dákun dábọ̀ kó wá wọ̀rọ̀kọ̀ fi ṣàdá ọ̀nà àbáyọ sí ọ̀wọ́n gógó oúnjẹ èyí tó fa ìwọ́de ìfẹ̀hónúhàn èyí tó sì ṣe ìpolongo fún tí àwọn ọmọ Nàìjíríà fi dìbò fún. Wọ́n ní Tinubu yìí náà ni. Wọ́n ní kí wá ní ọ̀rọ̀ àwáwí eléyìí tó ń sọ lẹ́nu. Wọ́n ní àwọn rọ ààrẹ Tinubu o wípé kó dákun dábọ̀ kó wá wọ̀rọ̀kọ̀ fi ṣàdá ọ̀nà àbáyọ sí ọ̀wọ́n gógó oúnjẹ èyí tó fa ìwọ́de ìfẹ̀hónúhàn èyí tí àwọn ọmọ Nàìjíríà ṣe èyí tó wá sí òpin lọ́jọ́ Sátidé òpin ọ̀sẹ̀ tó kọjá yìí. Bákan náà, wọ́n ní tá a bá rí nínú èyíkéyìí àwọn àlàkalẹ̀ ìgbésẹ̀ rẹ̀ èyí tó dàbí ẹni pé ó mú ìnira bá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, wọ́n rọ ààrẹ Tinubu láti tú ọ̀já kúrò kó tú okùn kúrò lára àwọn ìgbésẹ̀ náà kí ara lè tu mùtúmùwà. Àwọn ọ̀rọ̀ tó jẹyọ rèé lẹ́nu Lukman Saliu tó jẹ́ igbákejì alága tẹ́lẹ̀ rí ní ẹkùn àríwá orílẹ̀-èdè Nàìjíríà fún ẹgbẹ́ òṣèlú APC, tó sì jẹ́ ọ̀kan gbòógì nínú àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC lọ́wọ́ báyìí, àtòun àti Peter Obi tó fi mọ́ àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ NLC. Nínú ọ̀rọ̀ Saliu, Lukman tó jẹ́ ọ̀kan nínú àwọn ẹgbẹ́ òṣèlú APC, ó ní látara ìwọ́de èyí tí àwọn ọmọ Nàìjíríà ṣe tó ń ti àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ ń ló ta ààrẹ Tinubu lára láti lè gbé àwọn ènìyàn kan dìde kí wọ́n ṣe ìkọlù sí olúlé iṣẹ́ àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ NLC èyí tó ń bẹ nílùú Àbújá, èyí tó fi hàn gbangba wípé ìjọba tí ń bẹ lórí àléfà lọ́wọ́ báyìí kò ní ìpinnu rere kankan fún àwọn ọmọ Nàìjíríà, bí kò ṣe àtàmọ́ níyan yóò máa wá kiri bí ìdolo tàbí ọ̀kẹ́rẹ́ èyí tó ń bẹ látorí igi kan sí ìkànnì. Lórí àdéhùn àti ìlérí tí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà ṣe fún àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n ń bẹ nílé ẹ̀kọ́ gíga fáfitì ìjọba àpapọ̀ jákèjádò tìbútùrò igun mẹ́rin tó gbé orílẹ̀-èdè Nàìjíríà dúró lórí ẹ̀yáwó kan eléyìí tí wọ́n ní wọ́n yóò máa ṣètò pípèsè rẹ̀ fún àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún kí ara lè tù wọ́n o. Ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ló ti mú ìlérí rẹ̀ ṣẹ láwọn apá ibì kan láwọn ilé ẹ̀kọ́ gíga fáfitì ìjọba àpapọ̀ ilẹ̀ yìí o, pàápàá jù ilé ẹ̀kọ́ gíga fáfitì ìjọba àpapọ̀ èyí tó ń bẹ nílùú Ìbàdàn tí ṣolúlu ìpínlẹ̀ Ọ̀yọ́, ilé ẹ̀kọ́ gíga Ìbàdàn tá a mọ̀ sí University of Ibadan UI. Àwọn náà ni wọ́n ti sọ wípé àwọn ti rí owó tùlùtùlù kan gbà mílíọ̀nù kan lé ní 200 náírà 201 million naira eléyìí tí wọ́n ní ìgbà tí wọ́n ṣe gígé lẹ́kìrí rẹ̀
wọ́n ní àwọn kẹ́kọ̀ọ́ tí ó jẹ àǹfààní rẹ̀ ló dín díẹ̀ ní 1,500 àwọn akẹ́kọ̀ọ́ 1,370 làwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún tí ó jẹ àǹfààní ìpele owó ọ̀hún èyí tó ń lọ mílíọ̀nù kan lé ní 200 náírà gẹ́gẹ́ bí ọ̀gá àgbà tó ń rí sí ìgbáyé ìrọ̀rùn àwọn akẹ́kọ̀ọ́ nílé ẹ̀kọ́ gíga fáfitì Ìbàdàn náà eyín ọ̀gbẹ́ni G.O. Salisu èyí tó gbé ọ̀rọ̀ ń jáde ní ọjọ́ 9 nínú oṣù kẹjọ ọdún tá a wà yìí wípé ní báyìí òun ní ayọ̀ àti ìdùnnú láti sọ di mímọ̀ fún gbogbo àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ yìí wípé owó tùlùtùlù kan ló ti ṣe gbì sí àpò àsùnwọ̀n ilé ẹ̀kọ́ gíga náà láti ọwọ́ ìjọba àpapọ̀ ní ẹ̀ka kan tí wọ́n gbé kalẹ̀ lórí ẹ̀yáwó àwọn akẹ́kọ̀ọ́ èyí tí ìjọba ṣèlérí rẹ̀ tó sì ti bẹ̀rẹ̀ báyìí ó wá sọ di mímọ̀ ọ̀gbẹ́ni Salisu ní gbogbo àwọn akẹ́kọ̀ọ́ èyí tí wọ́n ti fi ìdùnnú àti èròǹgbà wọn hàn láti yá owó náà eléyìí tí wọ́n pè ní application letter láti yá owó ọ̀hún tí wọ́n sì ti san owó iléèwé wọn ní kí wọ́n máa kọ ìwé padà báyìí láti gba owó iléèwé wọn èyí tí wọ́n san tẹ́lẹ̀ kí wọ́n máa gbà á padà sínú àpò àpamọ́wọ́ owó ilé ìfowópamọ́ wọn gẹ́gẹ́ bí àdéhùn àti ìlérí èyí tí ìjọba àpapọ̀ tí wọ́n ṣe. Wọ́n ní ní báyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn akẹ́kọ̀ọ́ èyí tí wọ́n ní yóò jẹ àǹfààní náà èyí tó dín díẹ̀ ní 1,500 ló ti bẹ̀rẹ̀ sí ní kọ ìwé ọ̀hún ránṣẹ́ sí ẹ̀ka iléèwé ọ̀hún tó rí sí ìgbé ayé ìrọ̀rùn àwọn akẹ́kọ̀ọ́ àti sísan owó wọlé jáde láti lè gba owó iléèwé wọn èyí tí wọ́n ti san padà sí àpò wọn èyí tí ìjọba sì ti bá wọn san báyìí fún ìtura àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún. tó ẹ̀yin ará ẹ jẹ́ ká lọ rèé polówó ọjà oògùn aṣaralóore S2 Herbal Mixture tí a bá lọ tá a bá padà dé ìròyìn fẹ́lifẹ́li yóò máa tẹ̀sí ọwọ́ iwájú ẹ máa kú kalẹ̀ o. látijọ́ aláyé ti dáyé lọ́kọ́ tí ń solówó orí aya tájọṣepọ̀ wọn sì jẹ́ gbádùn òǹfà ìfẹ́. tẹ́rẹ̀ ìgbádùn lọ́kọláya bá ti ń bọ́ ságídé kásáyàn òfàǹfẹ́ láàrin wọn dò ní yọ̀bẹ̀kẹ́ tọkọ ò lè gòkè lọ́wọ́ déré tọkọ wa ń ṣe súkẹ́súkẹ́ lórí aya Orísun ló yẹ ká padà sí ká tọ́jú ara wa pẹ̀lú S2 Herbal Bitters sátẹ̀kan lẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n ká kó lẹ́gbẹ́ àwọn tí ń bẹ̀bẹ̀ fàyà lórí ibùsùn S2 Herbal Bitters 100% herbal tí ò lọ́tí kankan nínú pẹ̀lú oúnjẹ NAFDAC S2 Herbal Bitters ilé-iṣẹ́ S2 Ultimate Holistic Spiritual Herbal Remedy International Limited ló ṣe 002 Park Street First Avance Junction Ọ̀lẹ́yọ̀ Ìbàdàn Ọ̀yọ́ State ó wà lọ́pọ̀ yanturu ní 1825 Olúyọ̀lé Shopping Complex New Garage Ìbàdàn ẹ ti lè ríra ní Lasorat Royal Plaza Asunlẹ̀ Junction off Akala Express Ìbàdàn Ọ̀yọ́ State. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé síwájú sí tàbí tẹ̀yin gan bá fẹ́ jẹ́ alágbàtà fún wa ẹ pè tàbí ká WhatsApp wa lórí +234 704 079 0153 tàbí kẹ́kọ̀ọ́ sí +234 806 400 0204. Bákan náà ni ẹ lè kàn sí abroad line wa lórí +353 894 982 845. ẹ mọ́ gbàgbé wípé ìlera lóògùn ọrọ̀ tó fi já sí wípé ẹ ti lè kàn sí iléeṣẹ́ S2 Herbal Mixture fún ìtọ́jú àwọn àìsàn míì lóníran bíi ìfúnpá gíga diabetes low sperm count ìdákọ́lẹ̀ arthritis bone fat blood cleansing rheumatism infertility àti èyíkéyìí àìsàn tó bá ń bá yín fúnra nínú ara. S2 Herbal Bitters ó dára fún ìgbádùn ọkùnrin àtobìnrin. ẹ káàbọ̀ padà ìròyìn fẹ́lifẹ́li ó sì ń tẹ̀síwájú lẹ́yìn tí ẹ ti gbọ́ ìpolówó ọjà oògùn tí wọ́n fi ewé àti egbò ilẹ̀ wa kójọ S2 Herbal Mixture ẹ̀yin náà ẹ lọ rèé mú tiyín lónìí ó dáa fún ọkùnrin àtobìnrin yóò ṣiṣẹ́ tó dáa lágọ̀ọ́ ara wa. àjọ ẹ̀ṣọ́ aláàbò tó ń rí sí wọléwọ̀de ní orílẹ̀-èdè wa Nàìjíríà eyín Nigerian Immigration Service NIS àwọn ni wọ́n ti sọ̀rọ̀ bóde ò wípé ó ṣeé ṣe ò kí arábìnrin kan èyí tí fọ́nrán kan gbé bóde wípé ó ya ìwé ìrìnnà ọkọ rẹ̀ ní pápákọ̀ òfurufú Muritala ní ìpínlẹ̀ Èkó nínú ọ̀sẹ̀ èyí tó kọjá yìí kí arábìnrin náà kó fojú ba ilé ẹjọ́ kó sì jìyà tó tọ́ ò lábẹ́ òfin gẹ́gẹ́ bí wọ́n ti sọ di mímọ̀ fọ́nrán kan ló fi hàn
níbi tí arábìnrin kan tó ti ń ya ìwé ìrìnnà ọkọ rẹ̀ ní pápákọ̀ òfurufú Muritala Muhammed èyí tó ń bẹ ní ìpínlẹ̀ Èkó lópin ọ̀sẹ̀ lọ́sẹ̀ tó kọjá yìí. Arábìnrin náà èyí tí wọ́n pe orúkọ rẹ̀ ní Favour òun ni wọ́n rí nínú fọ́nrán náà tó ń ya ìwé ìrìnnà ojúlówó ìwé ìrìnnà ọkọ rẹ̀ tó ya wẹ́lẹ́wẹ́lẹ́ tó sì kó sínú àpò ìdálẹ̀sí ní pápákọ̀ òfurufú ọ̀hún. Ṣùgbọ́n àjọ èyí tó ń rí sí wọléwọ̀de NIS ti sọ di mímọ̀ wípé ìwádìí ti ń lọ báyìí tí wọ́n sì ti pe obìnrin náà láti wá dáhùn àwọn ìbéèrè kan sí kejì lórí ìhùwàsí èyí tó wò èyí tó fi ya ìwé ìrìnnà ọkọ rẹ̀ ní pápákọ̀ òfurufú Muritala Muhammed Muritala Muhammed International Airport tó wà ní ìpínlẹ̀ Èkó tí wọ́n ní obìnrin náà ya pásípọ̀ọ̀tì ọkọ rẹ̀ lélẹ́yìí tí wọ́n ti sọ wípé lákọ̀ọ́kọ́ ìwà tí obìnrin náà wò ó jẹ́ ohun tó lòdì sí òfin eléyìí tí wọ́n fi gbé àjọ ọ̀hún kalẹ̀ lọ́dún 2015. Bákan náà wọ́n ní ó tún jẹ́ ìhùwàsí búburú láwùjọ àwọn ènìyàn rere àti wípé ó fi ọwọ́ àbùkù kan ìwé ìrìnnà èyí tó jẹ́ ti ọkọ rẹ̀ tó sì jẹ́ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti fún un. Wọ́n ní ní báyìí ní gẹ́rẹ́ tí ìwádìí bá ti parí obìnrin ọ̀hún arábìnrin Favour òun ni yóò fojú ba ilé ẹjọ́ tí ilé ẹjọ́ yóò sì ṣe ìdájọ́ rẹ̀ bó ti tọ́ àti bó ti yẹ lábẹ́ ilé ẹjọ́ àti àjọ ọ̀hún bí wọ́n ṣe gbé kalẹ̀. Lákòótán nínú ìròyìn wa fún tòní, ọ̀kan nínú àwọn òṣèré sinimá àgbéléwò ní orílẹ̀-èdè wa Nàìjíríà tó jẹ́ ti olóde òyìnbó arábìnrin ni èyí tí orúkọ rẹ̀ ń jẹ́ Esther Nwachukwu tí àpèdá orúkọ rẹ̀ ń jẹ́ Esther Sky òun ló ti ju àdó ọ̀rọ̀ ńlá kan sí òde báyìí èyí tó ti bu àgbàdo sí ẹnu àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pàápàá jù àwọn olólùfẹ́ rẹ̀. Arábìnrin ọ̀hún tó farahàn lórí ètò kan èyí tí Nedu tóun máa ń ṣe pẹ̀lú àwọn akẹgbẹ́ rẹ̀. Lórí ètò náà ni wọ́n ti ń béèrè àwọn ìrìn àjò rẹ̀ láti ọdún tí wọ́n ti bí tó sì bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀. Ó ní nínú oṣù keje èyí tó kọjá yìí lòun pé ọmọ ọgbọ̀n ọdún tá a mọ̀ sí 30 years. Ó ní nínú ìrìn àjò ọ̀hún ọ̀pọ̀lọpọ̀ òun lójú ti rí, ọ̀pọ̀lọpọ̀ sì ni ohun tí etí ti gbọ́ ò. Ó lẹ́ni tí ó bàgà ẹsẹ̀ rẹ̀ yóò gùn. Nínú ọ̀rọ̀ ọ̀hún àti lórí ètò náà ni Nedu béèrè lọ́wọ́ rẹ̀ wípé tá a bá ní kàkà méní méjì yóò ti tó àwọn ọkùnrin mélòó èyí tó ti ní àjọṣepọ̀ pẹ̀lú rẹ̀ tí wọ́n ti bá sùn. Arábìnrin ọ̀hún ló ní ó ti pọ̀, ṣùgbọ́n Nedu ní tá a bá ní ká mú ní kékeré yóò ti tó 1000 kan. Arábìnrin ọ̀hún fi èsì sí ọ̀rọ̀ Nedu, ó ní ó ti lé ní 1000 kan. Ní Nedu tún tẹ̀síwájú, ó ní yóò ti tó 2,000. Arábìnrin náà ní kódà òun ti sọ òǹkà nù ipò òun ò lè rántí mọ́. Nedu ní tá a bá ní ká kúkú bù kéré yóò ti tó 3,000 àwọn ọkùnrin tó ti bá Esther Sky sùn. Esther nígbà tí ó fi èsì sọ̀rọ̀ ó ní bóun bá ní kóun kà ní méní méjì ó ti lé ní 3,000 àwọn ọkùnrin tó ti ṣe yùnkẹ́yùnkẹ́ tó tó mẹ́lẹ́tò adùnmádẹ́ẹ̀kẹ́ pẹ̀lú òun pàápàá jù ní orílẹ̀-èdè Nàìjíríà, Cyprus, Kenya, orílẹ̀-èdè Ghana ni òun ti gbé ọjà dé lónìrànràn. Lákòótán nínú ọ̀rọ̀ Esther Sky ó ní pabambari ibẹ̀ ni wípé àwọn tí wọ́n ti jẹ́ baálé tí wọ́n ní ìyàwó nílé òun lòun máa ń gbé ara fún tí wọ́n máa ń ṣe tótó mẹ́lẹ́tò adùnmádẹ́ẹ̀kẹ́ yùnkẹ́yùnkẹ́ pẹ̀lú òun ìnájà àwọn ọ̀dọ́langba ọjà àwọn baálé ilé lòun máa ń nà èyí tó bu àgbàdo sí ẹnu àwọn tí wọ́n ń darí ètò náà. Wọ́n ní lákòótán yóò ti máa súnmọ́ 5,000 àwọn ọkùnrin èyí tó ti ṣe yùnkẹ́yùnkẹ́ pẹ̀lú Esther lẹ́ni 30 ọdún 30 years èyí tó ti bẹ̀rẹ̀ sí nínú ọjà àwọn ọkùnrin. Tó ẹ̀yin ará, ìròyìn fẹ́lifẹ́li kò ní jù báyìí lọ. Bó ti bu àgbàdo sẹ́nu tiyín náà ló ṣàwá náà ní kàyéfì bí lórí ọ̀rọ̀ Esther. Títí di ìgbà tẹ́tùn máa láǹfààní láti gbọ́tun rẹ̀ míì, mo gbà á ládùúrà wípé ilé òní lé wa ọ̀nà nínà wá fún mi Adénúgà lẹni tó múròyàn wá sí ojú amóhùnmáwòrán yín. Ẹ mà ṣeun gan ni o. ìròyìn
Fẹ́lífẹ́lí TV Àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.